Lagos state government Uncle MC Olomo mo gbádùn wa èké kábọ̀ yín lọ jẹ́ gbọ́n mi àwọn méje Olomo Olu mo like wọn èké kábọ̀ yín lójú sá ó dùn mọ́ mi gangan. You see that you can never underrate youth and never underrate power of social media. Ẹ̀gbọ́n mi owó tẹ́ ẹ̀ ná tí mo lọ ń gbọ́ yẹn owó tán lẹ́ kó lẹ̀ yẹn ẹ̀gbọ́n mi ní Òṣòdì local government tẹ́ ẹ bá fi owó yẹn empower àwọn best graduating students àwọn ọmọ yẹn ni wọn ò bá jí ojú yín tán ò bá di èkó mú fún yín and this will serve as a lesson to you sir. Bọ̀dá mi àwọn ọmọ yẹn fi abẹ́rẹ́ sí orí oko yín ó dùn mọ́ mi gangan ó dùn bọ̀dá mi ó dùn mọ́ mi Uncle MC, you are a nice person and that is why I used to defend you. I don't judge people based on education. I judge people based on their good heart. When it comes to good heart, you are a wonderful man. But ẹ̀gbọ́n mi ṣe kinní yẹn sẹ́ẹ̀tì ẹ̀ síbi tẹ́ ẹ sẹ́ẹ̀tì ẹ̀ sí ẹ rí nísìnyí pé àwọn ọ̀dọ́ ti yarí. Ẹ̀gbọ́n mi àwọn best graduating students láti nursery school lọ sí primary school lọ sí secondary school lọ sí unilag lọ sí LASCO owó tẹ́ ẹ ná yẹn sà tẹ́ ẹ bá kọ̀ wò pé ọmọ tó bá ti win tó bá ti jẹ́ best graduating student mo fẹ́ máa fún ní mọ́tò ẹ̀gbọ́n mi wàláhì wọn ní bojú yín jẹ́ ọlọ́run wọn ní bojú yín ẹ̀gbọ́n mi I remember ìjọ́ tí mo lọ yakò fún Tinubu ní Òṣòdì you stood for us and you gave my crew member 150,000 naira mo pè yín sí lọ́ǹchì yẹn ẹ fún mi ní check 500,000 check yẹn ò clear dọ̀la mo ti sọ́rí màá tuntun sọ so èmi ò mo jẹ nínú àánú yín bọ̀ mi ò jẹ́ nínú owó yín but that does not mean pé mi ò ní sọ dáadáa nípa yín torí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́tí ràn lọ́wọ́ ẹni tí ò bímọ tẹ́tí ràn lọ́wọ́ ẹni tí ò lọ́kọ tẹ́tí ràn lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe operation tẹ́tí ràn lọ́wọ́ but ẹ̀gbọ́n mi this is a clear message to you that go and rebuild your home. Go and rebuild. Ẹ̀gbọ́n mi, go and re-strategize. You know I'm a giver too. I give a lot. Ìgbà tí mo ń give mi mo ní problem ojú. Because I was giving money to wrong people. I was supporting and promoting wrong people. Ẹ̀gbọ́n mi padà dọmọdé mo ń dàgbà ni and tó bá sọ̀rọ̀ nípa Lagos State lẹ́yìn ẹ ti ṣe dáadáa nínú ayé. Sit down and re-strategize. It's not too late. Torí ọmọ Yíbò ń bọ̀ lẹ́yìn Tinubu ó ṣeéṣe kí ìjọba má dọwọ́ Yorùbá mọ́táyé máa tán because Tinubu is the last straw of Yorùbá people. Tinubu is the last straw. Now to uncle kí lorúkọ ẹ̀ Uncle Sanwo-olu. Do you know why I don't come to your campaign ground? During Tinubu tenure in Lagos State, sir. During Tinubu tenure, do you know that Tinubu, there was party? Àwọn comedian, wọ́n máa ń ṣe stand-up comedy. Wọ́n máa ra tickets, wọ́n máa lọ wò. Wọ́n máa ń ṣe talent hunt. Wọ́n máa ń fún wọn lówó. Gbogbo àwọn strategies tí Tinubu lò, gbogbo yín ò lò ó. Òun ni ilẹ̀kùn ṣe mú yín lọ́wọ́. Ẹlẹ́ ń ṣe títì, ẹ̀ ń ṣe gbẹ́ ẹ̀ ṣàwò. Àsìkò wo lẹ fi ń bá àwọn ọ̀dọ́ ṣeré? Àsìkò wo lẹ fi ń discover àwọn ọ̀dọ́ tó ní talent? Àsìkò wo lẹ create fáwọn ọ̀dọ́? Uncle Sanwo-olu, ẹ má gbàgbé wípé àwọn ọmọ Yíbò tó bojú yín jẹ́ yìí ẹ̀yin lẹ mú àlejò wọnú ilé ẹ mú àlejò wọ kitchen yín wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mú runabout nínú ọbẹ̀ yín ẹ máa láwọ́ ẹ máa lo oyin o ẹ̀gbọ́n mi champagne lẹ máa fi lo tablet kan fún yín Ọlọ́run ẹ rò pé mi ò ní purọ́ I'm a straightforward person ẹ̀gbọ́n mi torí mi ò gbowó lọ́wọ́ anybody so máa sòótọ́ ẹ̀gbọ́n mi nígbà tí ẹ kó léètì orúkọ fún ìyàwó Buhari ǹjẹ́ ìyá Rebo wà ń bẹ̀ ǹjẹ́ Madam Sajẹ wà ń bẹ̀ àwọn ìyá tẹ́ máa ń kó lọ ṣe rally ìjọ wà nú àwọn orúkọ tẹ́ kó léètì fún ìyàwó Buhari tó fi dọ́là sanwó fún wọn ní few months ago tó fún wọn láwọ́d ẹ̀gbọ́n mi má gbàgbé pé ní Lagos State ẹ máa kó àwọn local Yorùbá artist àwa tá à ń sọ Yorùbá àwa local ẹ kó wa nínú òrùn a máa polongo ìbò fún yín tẹ́ bá wọlé ẹ wá invite àwọn tush artist àwọn English artist àwọn la máa ń rí lọ́jọ́ inauguration
ẹ kí n rántí fún àwọn Yorùbá artist ní invitation sir abẹ́ máa rántí fún wọn sir Fúnkẹ́ tó dúró tì yín lẹ́nìí pé òun fẹ́ ṣe deputy governor Fúnkẹ́ was face of Lagos State few years ago ọmọ Lagos State mélòó lẹ fi ṣe face of Lagos State best graduating student tó jẹ́ ọmọ Lagos State mélòó lẹ fi ṣe face of Lagos State best graduating student mélòó tó jẹ́ ọmọ Lagos State lẹ empower àwọn entertainer tó jẹ́ ọmọ Lagos State mélòó lẹ fi ṣe SSA àwọn tó máa tẹ̀lé yín lọ́nà ọ̀run máa tẹ̀lé yín lọ́nà ọ̀run but I will never follow you guys hypocrite ni yín ìkà ni yín ń tẹ́ sílẹ̀ lẹ́bà látòrí bàbá wa Fáṣọlá látòrí bàbá wa Bọ̀dé dórí yín ń tẹ́ sílẹ̀ lẹ́bà tẹ́ ẹ bá kọ́ face me and face you fi rú àwọn ìyá Àwẹ̀ró ṣó pọ̀ jù tẹ́ ẹ bá san medical bill fún rú àwọn ìyá Àwẹ̀ró yẹn ṣó pọ̀ jù sà àwọn madam Ṣajẹ́ ẹ wo Ọláìyá Igwe bí wọ́n ṣe bu tẹ́ ẹ bá ti dìbò tán sìn Ọláìyá ò ní gba tíkẹ́ẹ̀tì dé ọjọ́ inauguration ẹ máa lọ mú àwọn English artist ni àwọn lókà tó bá yín dìbò nínú òun ti di ọdún kẹrin ẹ wo bàbá Fádèyí Olóró ẹ wo ọjọ́ tó ti ń sìn yín bọ̀ wọ́n wá ń fi bàbá Fádèyí Olóró tọrọ báárà ǹjẹ́ pé as governor báwo lẹ kí ló mú yín busy tẹ́ ẹ lè pè wọ́n ẹ wo àwọn English tí wọ́n bá jáde pé wọ́n ní health issue lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn pastor Igbo máa kówó lẹ̀ àwọn Igbo artist náà bò ní kó lẹ̀ àwọn pastor ti kówó lẹ̀ ṣé irú àwọn ìyá Àwẹ̀ró irú àwọn ìyá Rainbow irú àwọn ìyá Gbá even if they are not from Lagos State they've been a face of Lagos State they've worked so hard they lived in Lagos State there is no how we're going to talk about history or success of Lagos State without mentioning names of these artists. What have you done to support them? You only pack them during campaign, put them under sun. Your inauguration day báyìí àwọn posh lẹ máa pè àwọn international lẹ máa pè àwọn ọmọ Yíbò lẹ máa pè kí wọ́n wá fún inauguration àwọn ọmọ Yíbò tó jẹ́ pé kò sí blogger Yíbò tó ń borúkọ wọn jẹ́ gbogbo wa la dẹ̀ wà lórí flabush gbogbo wa lọ́wọ́ wa ò mọ́ gbogbo wa ni rosgẹ̀ gbogbo wa làrísítò gbogbo wa lólè gbogbo wa lára wa ò mọ́ bí àwa Yorùbá ti ṣe ń ṣiṣẹ́ tó àwa náà ṣe ń pè ní rosgẹ̀ torí kò sí blogger tó ń kíka bọ̀dí àwọn ọmọ Yíbò artist bọ̀dá mi Sanwo-olu sà dádì mi Tinubu sà ọ̀nkù Fáṣọlá sà dádì mi Fáṣọlá dádì mi Àǹbọ̀dé nígbà tí àwọn blogger ń bá yá àwọn Yorùbá artist yín jẹ́ kí lẹ ṣe láti redeem image wọn oyè tó kára ṣé òun ló ẹ lò sà ẹ fomi lò welcome on board nǹkan tá à ń go through nìyẹn tí ojú máa fi ń tì yín láti identify yín wọ́n wà ẹ mọ̀ kójú máa ń tì yín gan ẹ kì í fẹ́ kán rí wa mọ́ nítorí a dirty we are dirty actresses we are local actresses we cannot speak English because the only crime we commit or committed because we speak Yoruba. What have you done as a governor to protect Lagos State government? Uncle MC Olomo, mo gbádùn wa eke kabo yin lo. Ya gbon mi. Àwọn méje Olomo, Olu. Mo like wa eke kabo yin lójú sa. Ó dùn mọ́ mi gangan. You see that you can never underrate youth and never underrate power of social media. Ẹ̀gbọ́n mi owó tẹ́ ẹ̀ ná tí mo lọ ń gbọ́ yẹn owó tán lẹ́ kó lẹ́yìn ẹ̀gbọ́n mi ní Òṣòdì local government tẹ́ ẹ bá fi owó yẹn empower àwọn best graduating students àwọn ọmọ yẹn ni wọn ò bá jí ojú yín tán ò bá di èkó mú fún yín and this will serve as a lesson to you sir